Ẹ kú dédé àsìkò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde. Jẹ́ kí a gbàdúrà. Ayérayé nínú àwọn ọ̀run, a dúpẹ́ fún àánú àti ojúrere tí a rí gbà. A dúpẹ́ nítorí pé ẹ jẹ́ ká tún rí ọjọ́ ajé mìíràn nínú oṣù kẹsàn-án. A fi ògo fún orúkọ mímọ́ yín. A dúpẹ́ fún àwọn àyẹ̀wò tí a ti ń gbé yẹ̀wò oore ọ̀fẹ́ yín nínú ayé wa. A sì dúpẹ́ nítorí oore ọ̀fẹ́ yín nínú ayé wa kò ní di ìsọ̀rọ̀ òdì sí. Àti pé agbára láti máa tẹ̀síwájú láti máa jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà yìí ní Olúwa yóò yọ̀ǹda fún wa. Àti pé ọ̀rọ̀ náà tí à ń gbọ́ yìí ní orúkọ Jésù kò ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́-àgùntàn Enoch Adéjàre kọ èní ọjọ́ ajé ọjọ́ kọkànlá oṣù kẹsàn-án. Èní ọjọ́ ajé ọjọ́ kọkànlá oṣù kẹsàn-án. Àkòrí tí à ń gbéyẹ̀wò lọ náà sọ pé àwọn iṣẹ́ oore ọ̀fẹ́ apá ìkẹfà. Àwọn iṣẹ́ oore ọ̀fẹ́ apá kẹfà. Àkọ́sórí ni a mú nínú ìwé Mátì orí ìkeje ẹsẹ̀ ìkejìdínlógún. Mátì orí ìkeje ẹsẹ̀ ìkejìdínlógún. Igi rere kò lè so èso búburú, bẹ́ẹ̀ ni igi búburú kò lè so èso rere. Igi rere kò lè so èso búburú, bẹ́ẹ̀ ni igi búburú kò lè so èso rere. Nígbà tí a mú Bíbélì kíkà wá nínú ìwé Gàlátíà orí ìkarùn-ún ẹsẹ̀ ìkejìlélógún títí dé ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n. Ìwé Gàlátíà orí ìkarùn-ún ẹsẹ̀ ìkejìlélógún títí dé ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n tí ó kà báyìí pé ṣùgbọ́n èso ti ẹ̀mí ni ìfẹ́, ayọ̀, àlàáfíà, ìpamọ́ra, ìwà pẹ̀lẹ́, ìṣoore, ìgbàgbọ́, ìwà tútù àti ìkóra ẹni ní ìjánu. Òfin kan kò lòdì sí irú wọ̀nyí o. Àwọn tí í ṣe ti Kristi Jésù ti kan ara wọn mọ́ àgbélébùú tí òun ti ìfẹ́ àti ìfẹ́kùfẹ́ rẹ̀. Bí àwa bá wà láyé sípa ti ẹ̀mí, ẹ jẹ́ kí a máa rìn nípa ti ẹ̀mí. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ rẹ̀ wáyé. Tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́-àgùntàn Enoch Adéjàre ní fún wa ní èní ọjọ́ ajé. Bí a ṣe ń tẹ̀síwájú nínú àwọn ẹ̀kọ́ wa lórí àwọn iṣẹ́ oore ọ̀fẹ́, a ó máa wo ìfarahàn ẹ̀mí mímọ́ nínú àwọn onígbàgbọ́ tí à ń pè ní èso ti ẹ̀mí mímọ́. Bí Kírísítẹ́nì bá ní àwọn ẹ̀bùn ẹ̀mí mímọ́, ṣùgbọ́n tí kò ní àwọn èso ẹ̀mí mímọ́ tí a dárúkọ nínú Bíbélì kíkà wa ti èní, irú ẹni bẹ́ẹ̀ ń lọ sí ìparun. Àpẹẹrẹ yìí ní ìgbà tí onígbàgbọ́ bá gbéraga nítorí òun ń ṣe iṣẹ́ ìyanu nípasẹ̀ rẹ̀. Ìwé Mátì orí ìkeje ẹsẹ̀ ìkejìlélógún títí dé ìkẹtàlélógún wípé ọ̀pọ̀ ènìyàn yóò wí fún mi ní ọjọ́ náà pé Olúwa, Olúwa, àwa kò ha sọtẹ́lẹ̀ ní orúkọ rẹ, àti ní orúkọ rẹ kí a lé àwọn ẹ̀mí èṣù jáde, àti ní orúkọ rẹ kí a ṣe ọ̀pọ̀ iṣẹ́ ìyanu. Nígbà náà ni èmi yóò wí fún wọn pé èmi kò mọ̀ yín rí, ẹ kúrò lọ́dọ̀ mi ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀. Wọ́n ní àwọn ẹ̀bùn ìsọtẹ́lẹ̀ àti iṣẹ́ ìyanu ṣíṣe, ṣùgbọ́n Ọlọ́run kò tilẹ̀ mọ̀ wọ́n o. Ìyẹn ni pé bí ó tilẹ̀ jẹ́ pé ẹ̀bùn wà nínú ayé wọn, èso kò sí níbẹ̀ o. Ìdí nìyí tí a kò gbọdọ̀ ní ìtẹ́lọ́rùn pẹ̀lú níní ẹ̀bùn ẹ̀mí mímọ́ nìkan ṣoṣo. Èso ṣe pàtàkì ju ẹ̀bùn ẹ̀mí mímọ́ lọ. Nítorí náà, o gbọdọ̀ rí i dájú pé o ní ìrírí iṣẹ́ oore ọ̀fẹ́ pàtàkì yìí o. Gẹ́gẹ́ bí Gàlátíà orí ìkarùn-ún ẹsẹ̀ ìkejìlélógún títí dé ẹsẹ̀ ìkẹtàlélógún, èso ti ẹ̀mí ni ìfẹ́, ayọ̀, àlàáfíà, ìpamọ́ra, ìwà pẹ̀lẹ́, ìṣoore, ìgbàgbọ́, ìwà tútù àti ìkóra ẹni ní ìjánu. Níwọ̀n ìgbà tí o tilẹ̀ lè máa ṣiṣẹ́ ìyanu, síbẹ̀ Ọlọ́run sọ fún ọ pé kí o gòkè sí, o lè máa ṣiṣẹ́ ìyanu síbẹ̀. Ó ṣòro ó bá gbé. O lè máa ṣiṣẹ́ ìyanu ṣùgbọ́n ó ṣòro ó bá gbé. O lè ní àwọn ẹlòmíràn tí kì yóò sì padà parí rẹ̀ sí ọ̀run àpáàdì. Kí ni èrè rẹ bí o bá jẹ́ ajíhìnrere tó lágbára ṣùgbọ́n ní ìgbà tí ìgbàsókè bá dé, o kò lè lọ? Kí ni àǹfààní ìfàmì òróró yàn rẹ bí o bá parí sí ibì kan náà pẹ̀lú èṣù? Àmì òróró dára o, mo sì fẹ́ràn rẹ̀, ṣùgbọ́n mi ò fẹ́ ní àmì òróró kí n sì wá jẹ́ èso ọ̀run àpáàdì. Ọlọ́run má jẹ́ kí n rí o. Jésù Kristi sọ pé bí o bá fẹ́ mọ àwọn tí yóò lọ sí ọ̀run rere, máa wo ti èso ti ẹ̀mí mímọ́ nínú wọn, kì í ṣe ẹ̀bùn. Nítorí nípa èso wọn ni ẹ̀yin yóò fi mọ̀ wọ́n. Kì í ṣe gbogbo ẹni tí ń pè mí ní Olúwa, Olúwa ni yóò wọ ìjọba Ọlọ́run, bí kò ṣe ẹni tí ń ṣe ìfẹ́ Baba mi tí ń bẹ ní ọ̀run. Má ṣe jẹ́ kí a tàn ọ́ jẹ o pẹ̀lú ìfàmì òróró yàn Ọlọ́run tó ti ń ṣiṣẹ́ nínú ayé rẹ. Bí o kò bá ṣe àfihàn àwọn èso ti ẹ̀mí, o kò ní wọ ìjọba Ọlọ́run o. Kókó àdúrà: Baba, jọ̀wọ́ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní so
èso ti ẹ̀mí mímọ́ láti òní lọ ní orúkọ Jésù. Bàbá jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní so èso ti ẹ̀mí láti òní lọ ní orúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayápò ní orúkọ ọ̀run ṣíṣe ti ẹ̀mí nígbà tí a máa pàdé ní ọ̀la. Olúwa yóò fún wa ní oore ọ̀fẹ́ láti máa so èso ti ẹ̀mí ní orúkọ Jésù. Ó dàbọ̀.